You like what you see? You like what you see? Yeah, all right, mo ti wà lé yá mo tó. Ọ̀gá ò kì í fẹ́ dá fún yàn o. Rẹ̀sẹ́ẹ̀lì inú rẹ̀ ló fine die. Okay, yeah, mo ti wà lé. Afusa. Yes. That chair is expensive. Like the chair is expensive. Oko jókòó sórí ẹ̀ ṣó fẹ́ bàjẹ́ ni. Rẹ̀sẹ́ẹ̀lì mọ́ bú mi o. Kí ni? Kì í sì sọmọ ojú ọ̀rọ̀ lárí. Tó dẹ́kọ̀ tó sọ ẹ̀ lọ́lá níyọnu bíi tiẹ̀. Sáwa ní sí àlè wa lọ sọ òun. Àbẹ̀wò lò sí ká jókòó wá fa insult ni. Afusa ìwọ ló dẹ̀ mọ̀ yẹn o because mi sọ gbogbo yẹn ìwọ ló mọ̀. Tí o bá dẹ̀ wọ̀ bóyá kí n mọ lọlé wa ń gbà wọn. I'm not begging you to stay. If you want to go, go. You are even disturbing me. Ọmọ kan sọ jágọ́ọ̀sì jáde lẹ́nu. Afusa dàbọ̀ mi ní time. Ní mọ̀ lọlé wa nù. Tó olófa insult fún wa. You like what you see? You like what you see? Tí wàá ké bí o ti bẹ̀ mí ni, èyí ti délé wa dànù. Torí ìráyé òsì. Ẹ tó mọ insult èèyàn unnecessarily ni. Èmi máa bẹ̀ ẹ́. Afusa jẹ́ máa lọ tó bá fẹ́ lọ. Me, I will beg you to stay in my house. Oh, funny. Rubbish wo nu? Oh, lọ́mọ. Lọ́mọ. Lè lọ. Because mo ní sọ fi tó ṣe kí n mọ̀ lọ. Tí bẹ́ẹ̀ ni kò bí o bẹ̀ mí. Ẹ̀bẹ̀ ń gan olójẹ́ ń dúró. Ta ló ń bẹ̀ tẹ́lẹ̀? Wetin be this? Jesus. Blood of Jesus. In fact, Rẹ̀sẹ́ẹ̀lì ọ̀gbọ́n ní làákàyè kankan. Ó sì lọ́mọ ṣe. In fact, Rẹ̀sẹ́ẹ̀lì kò bẹ̀ mí títí ìní dúró ìní gbọ́ ìní gbà. Kọ́ ọmọ jẹjẹ kọ́ ọmọ sọ òsì ẹ́. Wọ́n gbèsè ló ń ṣe. Bó lọ ṣe sílẹ̀kùn rẹ̀. Kọ́ ọmọ jẹjẹ báwọn. I hope everything is okay with Afusa.